níbo ni Tinubu ti fẹ́ rí ohun táwọn afẹ̀míṣòfò yìí ń béèrè? nígbà tí èèyàn bá wo fídíò kan tí wọ́n ń fọ́n kiri láti àná ọjọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kẹfà yìí, títọ̀hún bá lè ronú dáadáa yóò mọ̀ pé ìṣòro tó ń bá Nàìjíríà yìí ìṣòro tó le gan ju bí a ti ń rò ó lọ ni o. ìṣòro tí kò sẹ́ni tó lè sọ ibi tí yóò yọrí sí fún Nàìjíríà, àmọ́ tó ṣe pé bó ṣe ń lọ yìí tí a kò bá rí i yanjú, ìṣòro tó lè gbé Nàìjíríà mì pátápátá ni. nígbà náà àtàwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, àti àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe é, àti àwọn tí wọ́n ń fi tòṣèlú sí i, kálukú yóò mọ̀ pé àdá ni gbogbo wọn. àdá ló wà nínú àkọ̀ tó wá ń gé àkọ̀ díẹ̀díẹ̀, kò mọ̀ pé ilé ara òun lòun ń wó. àdá ń wó ilé ara ẹ̀ lòun ń bàkọ̀ jẹ́. nígbà tí àkọ̀ bá bàjẹ́ tó géjá, àdá yóò sùn ta gbọ̀nràn gandan ni. ní àdúgbò Jábẹ ní Ìkòròdú ni wọ́n ti mú àwọn jàǹdùkú kan, àwọn afẹ̀míṣòfò ajínigbé. fídíò tí wọ́n fi ń han gbogbo ayé látàná nìyẹn. nígbà tí àwọn aráàlú mú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí í fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, fúnra wọn ni wọ́n jẹ́wọ́, wọ́n ní àwọn kì í ṣe Fúlàní Nàìjíríà. èyí tó fi hàn pé kò sí èyí tó kàn wọ́n kan ẹ̀sìn Ìsìláàmù, tàbí pé àwọn mọ àwọn kan ní Fúlàní tàbí àwọn kan ní Yorùbá tàbí Ìgbò, tàbí bóyá àwọn mọ APC tàbí PDP tàbí ADC tàbí NDC tàbí ẹgbẹ́ òṣèlú kankan. níbo ni wọ́n wá ti wá? fúnra wọn sọ pé Sudan àti Chad pẹ̀lú Niger làwọn ti wá. àwọn ọmọ orílẹ̀-èdè míì tí wọ́n ti sọ Nàìjíríà di oko ìwá nǹkan jẹ. kò sì sí ìwá nǹkan jẹ kan ju àwọn èèyàn ibẹ̀ lọ. àwa ni wọ́n ń jí gbé tí wọ́n sọ di èrè oko. níbẹ̀rẹ̀ ọdún yìí ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn sọ pé níparí ọdún tó kọjá, àwọn 50 ọmọ orílẹ̀-èdè míì làwọn agbófinró mú ní ìpínlẹ̀ àwọn, tó jẹ́ kọ́kànrìn gbèrègbèrè kiri tí kò sẹ́ni tó mọ bí wọ́n ti ṣe wọ Nàìjíríà, tí wọn ò sì níwèé ìgbélùú tàbí iṣẹ́ kankan lọ́wọ́. dájúdájú jàǹdùkú afẹ̀míṣòfò ni wọ́n. ǹjẹ́ àwọn ará orílẹ̀-èdè wo nìyẹn? ó ní Niger, Chad àti Sudan ni. láti inú oṣù kẹrin, ìyẹn ọjọ́ 15 oṣù náà ní 2023 ni ogun burúkú ti bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Sudan. ogun ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú akatakítí ẹ̀sìn náà sì ni. ogun tí àwọn alákatakítí Fúlàní kan fi fẹ́ gbalẹ̀ mọ́ àwọn onílẹ̀ lọ́wọ́ náà ni. níbi tí à ń wí yìí, bíi 4 mílíọ̀nù àwọn tó ti jagun yìí tí wọ́n ti sá lójú ogun ni wọ́n ti fọ́nká ní orílẹ̀-èdè náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun yìí ibi tó súnmọ́ wọn jù ni wọ́n ń lọ, ìyẹn orílẹ̀-èdè Chad. nítorí pé Chad ló mú létí Sudan gbọ̀ngbọ̀n. Chad yìí làwọn tí ogun bá lé ní Sudan, tàbí àwọn jagunjagun ibẹ̀ tí wọ́n sá fáwọn tó fẹ́ pa wọ́n gbà lọ. ní Chad ni àwọn yìí ti ń bá wọ Nàìjíríà ní rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni ogun burúkú wà ní Libya náà. ogun ẹ̀sìn àti tẹlẹ́yàmẹ̀yà náà ni. èyí tó di ogun afẹ̀míṣòfò. tí wọ́n bá jagun Libya tí nǹkan bá fẹ́ dàrú, Niger àti Chad ló súnmọ́ Libya jù. ibẹ̀ náà làwọn afẹ̀míṣòfò àti àwọn ajaguntàyè ń gbà lọ. tí wọ́n bá dúró ní Niger àti Chad láì rí kinní kan jẹ tàbí ṣe, wọ́n ń bọ̀ ní Nàìjíríà tiwa ni. ní Niger náà ogun wà níbẹ̀ o. ogun tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bára wọn jà láti 2023 náà kò tí ì tán níbẹ̀. àwọn afẹ̀míṣòfò sì wà níbẹ̀ digbí. àwọn alágídí ẹ̀sìn ìmàle. èyí ló ṣe jẹ́ pé láàárín àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n súnmọ́ Nàìjíríà jù, kò síbì kankan tí ogun ò ti sí. ogun àwọn alákatakítí ẹ̀sìn, ogun àwọn Fúlàní tí wọ́n fẹ́ gba ilẹ̀ onílẹ̀. ibì kan ṣoṣo tí àlàáfíà sì wà náà ní Nàìjíríà. èyí ló ṣe jẹ́ àwọn èèyàn yìí ló ń rọ́ wọlé nígbà gbogbo. àwọn jagunjagun tí wọ́n lé ní Libya àti Chad àti Niger, ogun ló ń lé wọn wọlé. ohun tó jẹ́ kí wọ́n dájú nìyí o. torí ká pààyàn, ká bẹ́ẹ̀yàn lórí, ká ṣe ohun aburú míì kò jẹ́ kinní kan fún wọn. nígbà tó jẹ́ ojú ogun ni wọ́n ti ń bọ̀. àìpẹ́ yìí ni àjọ orílẹ̀-èdè àgbáyé parapọ̀ United Nations sọ pé nínú àwọn ìbọn àti bọ́ǹbù olóró tó burú jù lọ tí wọ́n lò nínú ogun Libya, Nàìjíríà ní gbogbo ẹ̀ wà o. pé tí wọ́n bá ń wá ìbọn 10 nínú ìbọn tí wọ́n fi jagun Libya,
9 ló wà ní Nàìjíríà nínú ẹ̀. Àwọn jagunjagun Libya yìí, àwọn ti Sudan yìí, ìjọba ibẹ̀ ni wọ́n ń bá jà, kì í ṣe èèyàn tàbí ẹgbẹ́ òṣèlú. Ìjọba làwọn ń bá jà. Ohun tí wọ́n sì ń jà fún náà ni láti gba orílẹ̀-èdè náà, pé tí wọ́n bá gbà á, tí orílẹ̀-èdè náà bá di tiwọn, bó bá jẹ́ ẹ̀sìn wọn ni wọ́n fẹ́ kí gbogbo ibẹ̀ máa ṣe, tàbí tó bá jẹ́ ẹ̀yà àwọn Fúlàní yìí nìkan ni wọ́n fẹ́ kó máa ṣèjọba, bí yóò ti rí nìyẹn o. Ohun tí àwọn ń jà fún nìyẹn. Yàtọ̀ sí àwọn tí wọ́n ń jà fún ilẹ̀ onílẹ̀ báyìí, àwọn kan wà tó jẹ́ afẹ̀míṣòfò tààrà ni wọ́n. Àwọn tí wọ́n ti jẹ́ alátìlẹ́yìn àtọmọlẹ́yìn tàbí alájọṣe Osama bin Laden. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ̀míṣòfò yìí gan-an. Àwọn tí wọ́n kọ́kọ́ ń para wọn mọ́ àwọn èèyàn, ìyẹn àwọn suicide bombers. Àwọn tí wọ́n dojú ìjà kọ Amẹ́ríkà nítorí pé Amẹ́ríkà ń gbèjà Israel. Pé tí Israel tó ní àwọn ń ṣe Kìrìsìtẹ́nì bá ń ṣe ohun aburú sí àwọn Lárúbáwá tí wọ́n jẹ́ Mùsùlùmí ní àdúgbò wọn, nígbà tó jẹ́ àdúgbò kan náà làwọn méjèèjì wà, àwọn Amẹ́ríkà yóò sì máa gbèjà wọn. Wọn yóò sì máa gbógun tì wọ́n nílẹ̀ Lárúbáwá nítorí Israel. Wọ́n á máa bá Iran, Iraq, Saudi àtàwọn ilẹ̀ Lárúbáwá míì jà nítorí Israeli. Àwọn yìí ni wọ́n di oríṣiríṣi ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò àgbáyé, bóyá Al-Qaeda ni o, bóyá ISIS ni o, àti àwọn tó kù bẹ́ẹ̀. Ohun tí wọ́n sì máa ń sọ ni pé àfi kó jẹ́ ìsìláàmù ni yóò jẹ́ ẹ̀sìn gbogbo ayé. Ohun kan náà tí gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe nìyẹn. Àwọn ni wọ́n máa ń sọ pé òfin ṣàríà ní gbogbo ibi tí wọ́n bá gbà gbọ́dọ̀ máa lò. Àwọn ni wọ́n sì máa ń fi tipátipá mú àwọn tí wọ́n bá mú láti ṣe ẹ̀sìn yìí. Amẹ́ríkà ló ń lé àwọn káàkiri. Gbogbo ibi tí Amẹ́ríkà bá ti gbúrò wọn sí ló ń wá wọn lọ síbẹ̀. Àwọn yìí náà wà lágbègbè kan tí wọ́n ń jagun tiwọn lọ. Gbogbo ibi tí ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn kan bá sì ti dìde, làwọn náà yóò ti lọ bá wọn láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè darapọ̀ mọ́ wọn. Ohun tó ṣe jẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ran àwọn Boko Haram lọ́wọ́ nílẹ̀ tiwa rèé, kó tó di pé kinní náà fọ́n ká pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ báyìí. Àwọn yìí wà ní Nàìjíríà o, táwọn náà ń wá ibi tí wọn yóò fi ṣe ibùjókòó wọn. Ọ̀rọ̀ náà ti fọ́n ká torí nínú àwọn tí wọ́n ń jagun ní Sudan, ní Libya, ní Chad àti Niger yìí, àwọn kan wà nínú wọn tó jẹ́ ajagunta lásán làwọn. Àwọn ò ní ẹnìkan tí wọ́n fọkàn tẹ̀ tàbí tí wọ́n fọkàn tẹ̀ wọ́n. Ibi tí wọ́n bá ti ń jagun tí wọn yóò ti rí owó làwọn ń lọ. Ajagunta ni wọ́n. Àwọn yìí náà wà nínú àwọn tí wọ́n ti dé sí Nàìjíríà báyìí. Ohun tí àwọn mọ̀ ni kí wọ́n jagun ẹ̀sìn báyìí. Ọ̀nà kan náà tí wọ́n sì fi ń rówó jagun ní àwọn ibi tí wọ́n ti ń bọ̀ náà ni kí wọ́n jí àwọn èèyàn gbé, kí wọ́n lè fi wọ́n gbowó tàbí kí wọ́n tà wọ́n sẹ́yìn odi. Torí kò sí ohun méjì tí wọ́n lè ṣe. Wọn ò níṣẹ́ kankan lọ́wọ́, wọn ò ní oko tí wọ́n ń ro, wọn ò ní màálùú tí wọ́n ń sìn, kò sí ọjà kan tí wọ́n ń tà tó lè dowó fún wọn. Níbi kí wọ́n jíyàn gbé, kíjọba tàbí àwọn èèyàn ẹni tí wọ́n bá jí gbé sanwó nìkan ni tiwọn. Wọ́n jí ọ̀kan nínú àwọn Fúlàní tó jẹ́ ti Nàìjíríà níbí yìí gbé láìpẹ́. Ọkùnrin náà ló sọ̀rọ̀ sí fídíò pé Fúlàní lòun, àmọ́ Fúlàní tàwọn yàtọ̀ sí àwọn Fúlàní tó ń wá síbí yìí o, pé Fúlàní Ṣáàdì ló pọ̀ nínú wọn. Nítorí àwọn Fúlàní tibí pàápàá kò gbọ́ èdè tí wọ́n ń sọ àfi tààtàtà. Ó ní àwọn tí wọ́n jí òun gbé yìí máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aráalé wọn ní Niger tàbí Chad lórí WhatsApp. Pé tí wọ́n bá ń sọ̀rọ̀, wọn yóò sọ pé àwọn ẹran tí àwọn kó lọ sọ́jà, àwọn ò tí ì tà wọ́n o. Tí àwọn bá ti tà wọ́n, àwọn yóò máa padà bọ̀ nílé. Pé àwọn tí wọ́n jí gbé ni wọ́n ń pè ní ẹran yìí o. Àti pé nítorí tí àwọn èèyàn àwọn kò tí ì mú owó ìtúsílẹ̀ wá ni wọ́n ṣe ń sọ pé àwọn ẹran tí àwọn kó lọ sọ́jà, àwọn ò tí ì tà wọ́n. Kókó èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò àgbáyé ló ń wọ Nàìjíríà lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe ìjà ẹ̀sìn tàbí ìjà Fúlàní ni àwọn púpọ̀ nínú wọn ń bá wá. Ohun tí wọ́n bá wá ni pé wọ́n ti gbọ́ pé ọjà wà ní Nàìjíríà, pé tí wọ́n bá ti jí èèyàn gbé wọn yóò gbowó. Àwọn yìí ti sọ Nàìjíríà di oko tí wọ́n ń lọ láti ṣe iṣẹ́ ajé. Kò sì sí iṣẹ́ ajé kan tí wọ́n ń wá ṣe ju láti jí àwọn èèyàn gbé, kí wọ́n sì gba owó, kí wọ́n sá padà sí ibi tí wọ́n ti wá, tàbí kí wọ́n lọ jókòó sí inú aginjù tí wọ́n ti fi ṣe ibùgbé wọn lọ. Àwọn tí àwọn sọ́jà Nàìjíríà ń bá jagun ní Borno nítòsí Chad àti láwọn ilẹ̀ Haúsá míì, àwọn afẹ̀míṣòfò àgbáyé ni wọ́n o. Àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń wá ibùgbé, níbẹ̀ làwọn jókòó sí tí wọ́n ti ń jagun pé kò sẹ́ni tó lè lé àwọn lọ. Irinṣẹ́ tí wọ́n sì le, bẹ́ẹ̀ ni ìpinnu wọn lágbára láti gba ilẹ̀ Haúsá ló jẹ àwọn lógún kí wọ́n lè fibẹ̀ ṣe ibùdó wọn.
àwọn yìí ń rí owó láti òkè òkun o. wọ́n ti lé wọn ní Sudan, wọ́n lé wọn ní Afghanistan, Syria àtàwọn ibòmíì. kò sí ibi tó gbà wọ́n mọ́ bíi Nàìjíríà. eléyìí ṣeé ṣe fún wọn nígbà tí wọ́n mọ̀ pé ẹnu tiwa ò kò ní Nàìjíríà. kò síjọba tí yóò bá àwọn ọjà táwọn Haúsá Fúlàní yóò jẹ́ kí wọ́n ja ìjà náà ní àjàṣẹ́gun. ohun tí èyí sì fi ṣeé ṣe ni pé ọ̀pọ̀ Fúlàní tí wọ́n jẹ́ Nàìjíríà ni wọ́n nílé àti ẹbí ní Nìjẹ̀ èyí. bí ogun bá sì ti le jù fáwọn ẹbí wọn lọ́hùn, wọn á rọ́ wọlé sí Nàìjíríà. àwọn ará tiwa níbí yóò sì ṣe ìwé ọmọ onílùú fún wọn. yàtọ̀ sí eléyìí, ó kù àwọn Fúlàní onímàálù tí àwa tiwa níbí, àwọn tí kò kọ́ àwọn ọmọ wọn ní iṣẹ́ míì ju iṣẹ́ màálù yìí lọ, tó sì jẹ́ inú igbó ni wọ́n ń gbé. àwọn yìí náà ti rí ọgbọ́n àti èrè tó wà nínú ìjínigbé. wọn ò sì fẹ́ da màálù mọ́. iṣẹ́ tó kù tí wọ́n ń ṣe nìyẹn. àwọn yìí ni wọ́n máa ń sáré darapọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò àgbáyé tàbí àwọn afẹ̀míṣòfò ajagunta tí wọ́n bá wá. àwọn ni wọ́n sì ń fi ọ̀nà inú igbó hàn wọ́n. àwọn ni wọ́n ń dẹ wọ́n sí àwọn oríṣiríṣi ìlú, nítorí kì í le fáwọn afẹ̀míṣòfò ìta yìí láti ṣiṣẹ́ bí wọ́n bá ti rí méjì mẹ́ta nínú àwọn ọmọ onímàálù tó jẹ́ Nàìjíríà yìí mú mọ́ra. àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan o tí apá ò ká wọn mọ́. lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá kan àwọn ẹ̀yà míì, pàápàá Yorùbá àti Ìgbò. àwọn ọmọ tiwa tí wọ́n ń wá owó òjijì tó jẹ́ wọn kì í ṣe Fúlàní o. àwọn kan ń lo orúkọ burúkú yìí, wọ́n kàn ń hùwà burúkú yìí nítorí wọ́n mọ̀ pé gbogbo èèyàn yóò sọ pé Fúlàní ló jí àwọn èèyàn gbé ni. àwọn kan wà níbẹ̀ tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá. àwọn míín sì burú débi pé àwọn náà yóò wá Fúlàní kan tàbí méjì kúnra wọn. wọn yóò sì máa yọ àwọn aráàlú lẹ́nu tí wọn yóò máa jí àwọn èèyàn gbé gbowó. orí ọwọ́ tí Nàìjíríà wà báyìí nìyẹn láàrin oríṣiríṣi ẹgbẹ́ ajínigbé àti afẹ̀míṣòfò. ṣùgbọ́n àwọn olóṣèlú wa ń bayé jẹ́. ẹ̀yin kan náà sì ń tẹ̀lé wọn nítorí ìjẹkújẹ. ẹ ò sì jẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ jáde lẹ́nu fún wọn. ọ̀rọ̀ náà yóò lẹ́yìn fún gbogbo wa tó bá yá o. àwọn tó ń jẹun òṣèlú lọ́wọ́ tí wọ́n bá ń rò pé ọ̀rọ̀ náà kò lè kan àwọn, tó jẹ́ ọ̀rọ̀ sáà kejì tàbí sáà kẹta, ọ̀rọ̀ APC àti PDP àti ADC, ọ̀rọ̀ Tinubu, Wike pẹ̀lú àwọn Àtíkù àti Peter Obi pẹ̀lú àwọn míì ní gbogbo wọn ranjú mọ́. àwọn là ń torí ẹ̀ sá kolobá kiri. èyí tó wà ní pàkọ́ tó fẹ́ gbé wa mì yìí kò sẹ́ni tí fẹ́ sọ sí i. torí nígbà tí ẹnìkan bá ti sọ sí i, èsì kan náà ló wà lẹ́nu àwọn tí wọ́n ń ṣèjọba pẹ̀lú àwọn tó ń tẹ̀lé wọn. yẹn náà ni pé àwọn ẹgbẹ́ alátakò ní. kódà àwọn ni wọ́n jẹ́ kí àwọn afẹ̀míṣòfò pọ̀ sí i. àwọn olóṣèlú tó ń ṣèjọba Nàìjíríà kò lọ́rọ̀ méjì sógun afẹ̀míṣòfò. àwọn ẹgbẹ́ alátakò ní ṣáá. àwọn tí wọ́n sì ń bá wọn ṣe òṣèlú náà ti gbà. ariwo tí wọ́n ń pa báyìí ni pé nítorí ìbò tó ń bọ̀ ní 2027 ni. àwọn míín sì gọ̀gọ̀gọ̀ débi pé wọ́n ń pariwo pé bí ìbò bá ti lọ ní kiri náà yóò lọ. àwọn yìí gbàgbé pé lóòótọ́ lógun afẹ̀míṣòfò yìí fojú hàn lásìkò ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́, nígbà tí Muhammadu Yusuf àti àwọn kan dá Boko Haram sílẹ̀ lọ́dún 2002. èyí tó ṣẹlẹ̀ láyé Yar'Adua láàrin 2007 sí 2010 lẹ́yìn tí wọ́n pa olùdásílẹ̀ Boko Haram yìí ní 2009 ju ti àsìkò Ọbásanjọ́ lọ o. èyí tó sì wáyé láyé Jonathan ní 2010 sí 2015 ju tàwọn méjì yẹn lọ. àmọ́ ti ayé Buhari láàrin 2015 sí 2023 peléke ju ti ayé Jonathan lọ. èyí tí a sì ń pariwo ní gbogbo ayé Buhari kò tí ì tó èyí tó ti ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́ta ìjọba tuntun yìí. àfi tá a bá jókòó síbì kan tá a bá kàn ń tan ara wa jẹ. yàtọ̀ sí kí a kàn máa pariwo pé ẹgbẹ́ alátakò, kí a máa pariwo ẹlẹ́yàmẹ̀yà, kí a máa pariwo mùsùlùmí àti sàríà àti àwọn nǹkan rándanràndan míì bẹ́ẹ̀. ṣé bí ohun tó yẹ ká ṣe ni láti wádìí? ká wádìí ìdí tí àwọn ọtí náà fi ń le sí i tí kò dínkù pẹ̀lú gbogbo agbára àti apọn tí ìjọba gbogbo ń ṣe lórí ọ̀rọ̀ náà. ẹni tí yóò pẹ̀gàn òòṣà ni yóò sọ pé àfin òfin tó. kò sí àní-àní pé ìjọba Tinubu yìí dojúkọ ìjà náà ju àwọn ìjọba tó kù lọ. wọ́n dojúkọ tààrà nítorí kinní náà ń le sí i lásìkò tiwọn, àmọ́ omi pọ̀ ju ọkà wọn lọ. kí ló wá dé tó jẹ́ kàkà kí ewé àgbọn dẹ̀ koko ló ń le sí i? ṣé bí ohun tó yẹ kájọ jókòó yẹ̀wò rèé, kí kálukú sì mọ ipa tó bá yẹ kí òun kó kí ogun yìí má gbé wa lọ? kí ló dé tí ìjọba Tinubu dojúkọ ogun náà? ṣé bí nítorí àwọn náà rí i pé kinní náà fẹ́ gbé gbogbo wa mì ni? pé gbogbo òṣèlú yòówù tí wọ́n bá ń ṣe tàbí tí wọ́n bá fẹ́ ṣe, ṣé bí nígbà tí Nàìjíríà bá wà ní, tí Nàìjíríà bá bọ́ lọ́wọ́ wọn
táwọn afẹ̀míṣòfò gbà á tí wọ́n sọ ara wọn dìjọba, ṣé ìjà àrèwá àti gúúsù kò ní dópin ni? Nígbà náà làwọn àrèwá yìí yóò rí i pé àwọn afẹ̀míṣòfò kò bá tiwọn wá, wọn ò tiẹ̀ mọ̀ wọ́n rí, wọn yóò sọ wọ́n di ẹrú, kò sì sí olóṣèlú kan láàrin wọn tí yóò gbérí níbì kankan. Nígbà náà làwọn amokun mẹ́kọ tí wọ́n rò pé torí ṣàríà làwọn èèyàn náà ṣe wá yóò rí i pé afẹsẹ̀gbèjò làwọn, pé ara àwọn làwọn ń tàn jẹ, torí láwà ni wọn yóò fi so wọn, tí wọn yóò ní wọn kì í ṣe mùsùlùmí, wọn kì í ṣe Saudi, wọn kì í ṣe Iran tàbí Iraq, oníjìbìtì ẹ̀sìn lásán ni wọ́n. Nítorí ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀sìn àti àìníṣọ̀kan ní Nàìjíríà yìí ni ogun àwọn afẹ̀míṣòfò yìí ṣe fẹ́ borí wa. Ohun tó jẹ́ kí àyè gba àwọn afẹ̀míṣòfò láti máa fún ìjọba wa ní gbèdéke ohun tí wọ́n bá fẹ́ nìyẹn. Àyè gba ẹ̀kùlù ọ̀dàn, ó fẹ́ nípọn láyà bí ìrá. Àyè gba ògùnmọ̀, ó ní kẹfọ́ òdùwà gbalẹ̀ sọ́dọ̀ òun. Kò sí tàbí ṣùgbọ́n pé àyè ti gba àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà o. Àyè náà gbà wọ́n tí kò ṣe fẹnu sọ. Àwọn lókù tí wọ́n ń sọ ohun tí wọ́n bá fẹ́ gbà fún ìjọba báyìí, wọ́n ń fún ìjọba Nàìjíríà ní kọ̀ǹdíṣọ̀n. Ohun tí wọ́n bá fẹ́ lókù tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba. Wọn ò sì lè ṣe kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Kì í ṣe òní kì í ṣe àná tí wọ́n ti ń gbowó àtàwọn nǹkan míì lọ́wọ́ ìjọba. Àwọn ìjọba kan sì wà, pàápàá láwọn ilẹ̀ Haúsá wọ̀nyí, tó jẹ́ àwọn àdéhùn ìtìjú, àdéhùn àbùkù ni wọ́n ń ṣe pẹ̀lú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. Ìgbàgbọ́ wọn ni pé bí àwọn bá ti lè ṣe ohun tí àwọn afẹ̀míṣòfò yìí ń fẹ́, wọn yóò jẹ́ kí àwọn ṣèjọba tàwọn kí àwọn máa lọ. Ẹni bá sì tún dé yóò máa rán. Owó tí àwọn afẹ̀míṣòfò ń rí ni wọ́n fi sọ Nàìjíríà di ibùdó, tí wọ́n sì ń ránṣẹ́ sí ara wọn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé kí wọ́n máa bọ̀ ní Nàìjíríà. Àwọn ti rí ibi tí ilẹ̀ gbé tẹ́jú, pé tí wọ́n bá ti débẹ̀, tí wọ́n bá ti rí àwọn èèyàn wọn jí kó, wọn yóò gbé owó jáde fún wọn ni. Ọ̀nà ẹ̀rọ tí àwọn èèyàn yìí sì fi ń rí owó gbà, owó rẹpẹtẹ ló túbọ̀ jẹ́ kíkí náà máa gbilẹ̀ sí nílẹ̀ wa, tó fi di pé apá ìjọba kò fẹ́ ká ọ̀rọ̀ náà mọ́ rárá. Kí ló wá yẹ kí ìjọba ṣe? Abúnilọ́lẹ̀ nìkan ni ò mọ ohun tó ń ṣe ni o. Kò sí olórí ìlú kan bó ti òkìtọ̀ ń burú tó, bó ti òkìtọ̀ ń ya olè tó, bó ti òkìtọ̀ ń ya aláìlọ́pọlọ, tàbí kó jẹ́ ẹni tó mọtara ẹnìkan tó, kò ní fẹ́ kí ìlú òun tú o. Nítorí ibi kí ìlú yìí wà lòun náà yóò fi máa jẹ́ èèyàn tìrantìran. Tàbí àǹfààní wo ni yóò wà fún Tinubu tí Nàìjíríà bá fọ́ lónìí? Òun àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ tí wọ́n jọ ń rìn kiri, ká má ti sọ tàwọn ẹbí ẹ̀ tó kù. Nítorí èlèyàn ò ṣe lè sọ pé Tinubu dágunlá sí kí ìlú túmọ̀ òun lórí. Àmọ́ kò kàn ṣe bí ọkùnrin ni. Àwọn afẹ̀míṣòfò ní Bọ̀rọ̀nú ya wọ bùdó àwọn ológun kan, wọ́n pa sọ́jà 8 wọ́n sì bẹ́ wọn lórí. Àmọ́ lọ́jọ́ kejì sí kẹta, àwọn sọ́jà tiwa náà kọlù wọ́n gidigidi, wọ́n sì rí àwọn ìgbèkùn tí wọ́n ti mú bíi 360 gbà jáde. Bẹ́ẹ̀ ni wọ́n pa bí 50 àwọn afẹ̀míṣòfò náà. Èyí ni pé àwọn ológun wa wà ní Bọ̀rọ̀nú tí wọ́n ń dá bí ẹdun tí wọ́n ń rọ̀ bí òwe. Wọ́n ń patú 7 tọ́dẹ̀ ń gbénu ìgbò pa níbẹ̀. Àmọ́ sí àwọn tó ń jà ní Bọ̀rọ̀nú yìí náà ni wọ́n fẹ́ gba àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ti Katsina ńkọ́? Ti Kwara ńkọ́? Ti Èkìtì ńkọ́? Ti Zamfara ńkọ́? Ti Yobe ńkọ́? Kò sí bí apá sọ́jà wa nìkan ṣe lè ká nǹkan wọ̀nyí, àfi tá a bá kàn tún ara wa jẹ. Ìjọba gbọ́dọ̀ ní àwọn ológun ìpínlẹ̀ yìí. Kíjọba kó bọn fáwọn ẹ̀ṣọ́ bíi Àmọ̀tẹ́kùn tàbí àwọn míì, kó ní kálukú di ìpínlẹ̀ ẹ̀ mú bí ti ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ti sọ di nǹkan òṣèlú yìí ò bá ṣe é ṣe mọ́. Tinubu gbọ́dọ̀ ṣe bí ọkùnrin ni. Apá àwọn sọ́jà tá a ní yìí ò lè ká gbogbo Nàìjíríà lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí kálukú di ilé ẹ̀ mú. Ẹ jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ Yorùbá di agbègbè wọn mú, káwọn ẹ̀ṣọ́ Haúsá di agbègbè wọn mú, kí àwọn ti Ìgbò di tiwọn náà mú. Kí sọ́jà ìjọba àpapọ̀ kọjú sí ibi tí ogun le, níbi tí àwọn afẹ̀míṣòfò àgbáyé yìí ti parojọ sí. Bí a bá ṣe èyí, ọ̀rọ̀ yìí yóò tètè yanjú. Paríparí ẹ̀ ní ti àwọn ẹnubodè wa. Àwọn aṣọ́bodè tó wà nílẹ̀ Haúsá ti gbàbọ̀dè. Àwọn ará ilẹ̀ Haúsá fúnra wọn ti di agbẹ̀yìnbẹ́bọjẹ́. Ṣé bí àwọn ẹnubodè yìí làwọn afẹ̀míṣòfò Chad, ti Niger, ti Libya àti Sudan wọ̀nyí ń gbà wọlé? Àwọn Haúsá Fúlàní ló sì pọ̀ lẹ́nubodè ọ̀hún. Ṣebí ohun tó fààyè gba àwọn afẹ̀míṣòfò láti máa halẹ̀ mọ́ ìjọba wa rèé, tí wọ́n ń béèrè ohun tí ò ṣeé ṣe. Àwọn tó jí àwọn ọmọ gbé lọ́yọ̀ọ́ ní kíjọba fáwọn ní bílíọ̀nù kan owó náírà, kí wọ́n tú àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí àwọn ọ̀gá àwọn tí wọ́n ti mú ní ìpínlẹ̀ náà sílẹ̀ kíákíá, kí àwọn tó lè fi àwọn tí àwọn jí gbé sílẹ̀. Àwọn tí wọ́n jí ọ̀gá sọ́jà Rábì Abubakar àtìyàwó ẹ̀ náà sọ bẹ́ẹ̀,
pé kí wọ́n tú àwọn ọ̀gá àwọn tí wọ́n mú nílẹ̀ Haúsá sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní fòun àtìyàwó ẹ̀ sílẹ̀. Ní báyìí ṣé bílíọ̀nù kan náírà ní Tinubu yóò fún wọn ni àbí yóò tú àwọn ọ̀gá wọn sílẹ̀? Ìyẹn ni Tinubu ò ṣe gbọ́dọ̀ fọ̀rọ̀ falẹ̀ mọ́, kóun náà kọ́ gbà pé apá àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá tá a ní yìí ò lè dá kákinní yìí láwọn nìkan. Kó fún àwọn ìpínlẹ̀ láàyè kí wọ́n láwọn ẹ̀ṣọ́ tiwọn pẹ̀lú ìbọn. Ohun tó lè gbà wá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tó ń fojoojúmọ́ wọlé yìí nìyẹn o. Bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó burú gan-an lè ṣẹlẹ̀ o. Ọ̀gbàrá ń gbé òjò lábàálẹ̀ ejò bọ̀, kí baálé ilé yìí tètè fura o. Ẹ bá wa sọ bẹ́ẹ̀ fún Tinubu. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó dogun ńlá sí wa lọ́rùn nílẹ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.